adúpẹ́ fún Ọlọ́run lẹ́yìn náà ṣe ìkẹ́ àti gẹ̀fà Ànábì sallallahu alaihi wasallam ẹnìbọ́mẹ̀ alápọ̀lẹ́ sókè nǹkan tí a mẹ́nu bà níbi YouTube àti àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ al-waqfu al-dhurri al-waqfu al-dhurri ẹ̀mọ̀ yá mi òun náà ni ìjẹ́gbẹ̀rẹ̀ al-waqfu al-dhurri ẹ̀mọ̀ yá mi òun náà ni kéèyàn ní endowment kan fáwọn ọmọ kó ní dúkìá kan tí ó fi gúnlẹ̀ wípé nǹkan yìí nǹkan o kìí ṣe tèmi o dúkìá yìí àǹfààní rẹ̀ kó má jẹ́ ti àwọn ọmọ kó má jẹ́ ti àwọn mọ̀lẹ́bí tí ń pè ní endowment al-waqf al-waqf dhurri yani al-waqf الذي تم تحبيسه لصالح الذرية endowment tàbí kalẹ̀ tó jẹ́ pé ẹni tàà fẹ́ kó ṣàǹfààní ń bẹ ní àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ láàfin mọ̀ yìí pé Islam ẹ̀sìn tó dáa ní ọmọ ìyá mi ẹ̀sìn tó dáa tẹ́ pé agbọ́dọ̀ lápòlé yà sí ni tí ò tí ì ṣe Islam kó dákùnkùn lọ sí Islam torí pé kò sí tọ́ jẹ́ dáadáa tí Islam ò pè sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mọ́ pariwo wípé tààdùdù zaujat kí wọ́n fẹ́yàwó ọjà ẹyọkan ọfẹ́ mẹ́ta ọfẹ́ méjìlẹ́rin pé Islam ṣẹlẹ̀tọ̀ bẹ́ẹ̀ ni Islam ṣẹlẹ̀tọ̀ àmọ́ Islam yẹ ṣe ẹ̀sìn tí ò léètò ẹ̀sìn tó léètò ní Islam ní tágbàrà èèyàn bá ká Islam wọ́n kọ́ pé kí èèyàn rà díwọ̀ tó pítọ́ wá ní ó ṣe nǹkan mìí tó ti dè mọ́ ẹni ká lọ wọ hadith tààkà hadith tí ó ń sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin Ànábì sallallahu àti Sa'd ibn Abi Waqqas radiyallahu ta'ala anhu Sa'd ara rẹ̀ ọ̀yá Ànábì sallallahu ó wá ṣe ìbẹ̀wò rẹ̀ ó wá ń sọ fún Ànábì pé ìwò òjíṣẹ́ Ọlọ́run ìlẹ́ tí ó jogún òmìjọ ọmọbìnrin kan tí mo bí lọ sí kí n kó fi ogbó tó jẹ́ bí ìjápẹ́dúkẹ́ àmì sí mẹ́ta sí kí n fìdá méjì kí n fi sí sàárà kájẹ́ pẹ́dá kan ní ọmọ tí ọmọbìnrin tí wọ́n fi ilẹ̀ ọkẹ̀ jẹ́ ti ẹ̀ àbílẹ̀ kọmọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́dẹ́ àsìkò wọ́n fi ìlàjí ẹ̀ sí ìtọ́rí ànúbí àbílẹ̀ ọmọ sí bẹ́ẹ̀ ọlọ́dẹ́ àsìkò wọ́n fi ìdá mẹ́ta tí a pẹ́dúkẹ́ àti mẹ́ta kó o mẹ́yọ kán bẹ́ẹ̀ kó o fi ṣe sàárà àbílẹ̀ pé wà fúrúsù kẹtì ilé ni wà sí yà ló fi ṣe wíìl tó pé yóò fún àwọn tí èsẹ̀ pé fẹ́ jogún o àbí wà sọ̀rọ̀ kan ìdílé mi sọ̀rọ̀ fẹ́ mẹ́nu bá gan o ní tó kàmbẹ̀ ọ̀rẹ́ yìí gbogbo lọ́kàwá o àbí sọ wípé la an tadhara warasataka aghniya khairun min an tatrukahum khairun min an tadharahum alatan yatakaffafuna an-nas khair min an tadharahum ala yatakaffafuna an-nas àbí ní pé Sa'd ní tí wọ́n fi ní kọ́ mọ́jọ̀ kí n tó fi ṣe ọrẹ kọmọ́ pọ̀ náà ló fi ìdá méjì ìdá mẹ́ta méjì ní ìdá mẹ́ta ó fi ṣe ọrẹ ó fi ṣe yọjẹ̀ wíìlì ní ọmọ sí bẹ́ẹ̀ ìlàjí ẹ̀ ní ọmọ sí bẹ́ẹ̀ ní tó ń fẹ́ sọ fún ọ ní pé kó o fi àwọn ọmọ àwọn tí ó jogún rẹ ọjọ́ ọmọ rẹ ní o ọjọ́ mọ̀lẹ́bí ẹ̀ tẹ́ pé ogún kan ní o kó o kúkọ́ fi ẹ́lẹ̀lẹ́ tí wọ́n jẹ́ abọ̀rọ̀ tí a ń rí jẹ tí a ń rí mu tí a ń gbẹ̀gbẹ̀ sí ayọ̀ àtàlàfíà àníbì ní pé khair olóore pọ̀ jù
kí ló lóore jùlọ an tadharahum aala ó lóore jù kó fíẹ́lẹ̀ tálíkà àtìkàfàfúnà nas tó máa tọrọ oúnjẹ lọ́dọ̀ àwọn èèyàn ó máa tọrọ owó lọ́dọ̀ àwọn èèyàn ẹwùsẹ́ tálọ́sọ lè fa ìsìláàmù ní ẹbí ló fi lè kọ́ wípé kó fàwọn èèyàn rẹ̀ lẹ̀ lólówó lábọ̀rọ̀ ó lóore fún ẹjú pé ó kù tán wọ́n àbọnù wàhálà yóò àjí pé bàbá yìí sì wà lówó lọ kó ti á jẹ́ bí bàbá yìí lówó lọ ẹgbẹ́ ọmọ ti á dì kọ́mọ̀dé páyọ́ rẹ́rìn rẹ ti tó ìgbésí ayé rẹ kọ́ wá bọ́lọ̀ ń dúó kọ́ ló tó ìgbésí ayé rẹ kọ́ jẹ́ kí àwọn tó fi ilẹ̀ jọ́jẹ́ tí wọ́n lè máa ṣàǹfààní ń bẹ̀ lówó tí ó ràn àwọn ọmọ lọ́nbí ìgbésí ayé wọn kó ṣe lẹ́yìn lóore fún ọ tí kó fi ẹlẹ̀ ní tálíkà tí wọ́n máa tọrọ jẹ lẹ́yìn rẹ lọ ẹmọ̀ yá mi ẹjẹ́ kákèsí tí àbí àṣà sọ fún Sáàd ibn Abi Waqqas ọjọ́ lọ́ta aláàánù ó pẹ̀ àṣàkèsí kan wípé tí a bá sọ pé fẹ́yàwó pọ̀ fẹ́jìyàwó kan lọ ìtọ́jú ẹ̀ ń bẹ lọ́rùn rẹ o pọ̀ òbíjú ọmọ kan lọ ìtọ́jú ẹ̀ ń bẹ lọ́rùn rẹ o lákòóléyà sí tọ́jú ọmọ rẹ ìyàwó rẹ tẹ́ẹ̀jọ jẹ́ mẹ́ta péré náà ní tọ́jú wọn dáadáa Sáàdù náà bí ọkọ̀ sí tábí bá sọ̀rọ̀ yìí òun àtọmọ rẹ̀ ọlọ́mọ òun nìkan tí ó jọ ọlọ́mọ nìkan lòun tí ó fẹ́ jogún òun tẹ́bí tó wá sáàyè fún pé kọ́ fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ àti ó jogún ẹlẹ̀ àbọ̀rọ̀ ó lóore fún ọdún kọ́ fi ẹlẹ̀ tálíkà lọ tálíwá ń kíyè sílẹ̀ ní ogbò àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ jẹ́ ká kíyè sábàlá ọ̀rẹ́ tàbí sọ fáyìí wípé ọtọ́lọ́ bá ṣe ní àbọ̀rọ̀ tọ́lọ́ fún lówó wọ́n náà bó ti ní endowment fún tání àwọn mọ̀lẹ́bí rẹ̀ tọ́í bóyá ó kọ́ ilé fún wọn ni bóyá ó kọ́ ṣọ́ọ̀pù fún wọn ni bóyá ó sì dáadáa kan fẹ́ pé wọ́n máa rí owó ń bẹ̀ tọ́ bá kú wọn ò ní máa sọ pé ààbò nìkan ti á rí ìgírí kan hùn wọ́n wọ́n pàpẹ̀ sí ayé àtàlàfíà lọ ọlọ́ni mẹ́bà àyàn tọ́jú ìjọ iwájú o èyàn lé gbé ìjọ iwájú òun fẹ́ garanti ìjọ iwájú fún ọmọ òun ọ̀rọ̀ ọ̀rùn ọlọ́ni máa ṣe ọlọ́ọ̀pá kún èyàn lórí ẹ̀ gbogbo yọ́pàdà rún náà ni àbútọ́ bá tí èyàn lẹ́yìn mo ta wí yìí yọ́ sàǹfààní ẹ̀sìn Islam ẹ̀sìn oníká bá Ọlọ́run dúró ni tó sì oníká ní al-akhdhu bil-asbab mo tí ó jẹ̀bi àwọn okùnfà àgbọ̀dọ̀ fi sílẹ̀ ló kọ pé àti bọ́lọ̀ ń dúró lásán ìbọ́lọ̀ ń dúró kọ̀tàkó kéèyàn máa lo nǹkan okùnfà tó jẹ́ ti ètí ọ̀tàkó Islam nínú tó jẹ́ okùnfà fún àwọn ọmọ tó gbọ́n gbé ìsẹ́ àrẹ̀tàlàfíà oníkéèyàn ó ṣe tí àwọn wíì fún ọ̀tẹ́ al-waqfu durri kéèyàn wọ́n àti ní endowment fún ọ̀tẹ́ pé yọ́ máa wúlò fún wọn tí wọ́n máa ṣàǹfààní ń bẹ̀ yẹn bẹ láyé ni o àbí yóò sí láyé mọ́ ni o tí a bọ́lọ̀ dó lórí ẹ̀kú Ọlọ́run ọkọ̀rọ̀ mi ti ọ́ o wà sàánú àwọn ẹni yìí o